This is Ile Alayo. Kí ni mo lè ṣe fún yín? Yóò dáa fún yín. Àmín. Ẹ wo ọkọ ọba àdá ọba kò ní í gé yín lẹ́sẹ̀ o, Àmín. kò ní í gé yín lọ́wọ́, kò ní í gé yín lórí ká gé yín gbogbo ara o. Àmín. Ọ̀rọ̀ tẹ́ ẹ̀ wá mọwọ́ tẹ́ ẹ̀ mẹsẹ̀ Ọlọ́run ní jẹ́ kí wọ́n dìlù yín gbá o. Àmín. Mo fẹ́ fún yín ní iṣẹ́ kan ni àṣepé iṣẹ́ kan iṣẹ́ tí mo ti parí dàlẹ̀ o ni mo fẹ́ fún yín. Ẹ wo. Ọjà yóò dára rárá. Àwọn rèé. Ìfọ̀kúfọ̀ ló máa ń fọ́ sí. Àwọn rèé. Àwọn rèé. Àwọn ni. Ṣé ẹ̀rí máa ń ṣe wáyé? Wọ́n ní nǹkan míì tí wọ́n ń ṣe láyé wọn. Wọ́n ní nǹkan míì tí wọ́n ń tà láyé wọn tó dùgbò lọ. Ẹ wo ṣe eléyìí sẹlifọ́ọ̀ ní ká ẹ fi wọ́n sí tó rán ìyá wèrè gan. Ṣé ẹ wá eléyìí ẹ wo ìmọ̀ dọ̀fẹ́ bẹ́ẹ̀ bá ti dé tán ẹ dé sẹ́kẹsẹkẹ lọ́wọ́ àtẹsẹ̀ ẹ má jẹ́ kẹsẹ̀ rẹ̀ ó kanlẹ̀ o. Ẹ wà ní àwọn ọ̀daràn àwọn ìrìkìnà ẹlẹ́wọ̀n ní ká ẹ fi léyìí sí ẹ máa kó wọn lọ. Ó yẹ ẹ máa kó wọn lọ. Guys, you are under arrest. Officer alátẹ̀lé yìí all case na settlement tí ó ṣe é mọ̀ àwọn àti lọ́dún àti lè ra àwọn tó ju yìí lọ. But eléyìí ó máa tẹ̀lé wa kọ̀sùn gbogbo tó rà kò sanwó ẹ̀. Ẹ wo ọ́fíìsà ẹ wo wọ́n ń parọ́ mọ́ mi ni o n ò ra gbó n ò ta gbó n ò mú gbó n ò fa gbó wọ́n parọ́ mẹ́lẹ́dàá mi ni o ẹ̀rọ̀kùn ẹ̀jọ̀ nítorí ọlẹ́mi ò sí mẹ́ o. Ẹ ṣe sùúrù. Àjùjọ ń lọ. Tẹ́ ẹ bá dé ọ́fíìsì ẹ kọ statement. Oya, you guys stand up. Stand up. Stand up. Move. Kò sọ̀rọ̀. Move. Ọ́fíìsà ẹ̀wẹ̀ mi ò sí mẹ́. Oya move. Èmi ò sí mẹ́. Mo sùúrù ló pọ̀lọ́pàá wa o. Move. Ẹ̀yin ò rí nǹkan tó ṣẹlẹ̀ ni. Ẹ jẹ́ bá sọ fún àfa torí ọlọ́run. Ẹ bá sọ fún àfa ẹ̀ náà ti mú mi lọ. Ẹ jẹ́ bá sọ fún àfa àwọn ọ̀rẹ́ mo ṣe o mo sọ̀rọ̀ ló di mi o. Àwọn náà ni ẹjọ́ kọ́ ọwọ́ pálábá wọn sá ti ségi ẹ jẹ́ kí wọ́n kàn tí wọ́n kọ́ kémi ò kàn sáyìn kí n mọ̀ lọ́lé àbí. Ẹ wo ọ̀gá ẹ má wọrí tí má ti kọ́ tèmi tó ń sìn má bóun náà kọ́ tiẹ̀ má wọrí àjọ wà ní ẹ má wọrí má bá kọ́. Ẹ jẹ́ ká kọ́ àbí ìmọ̀ pé ń pẹ́ tó báyìí gan àbí àwọn sáàni lọ́sẹ̀ mi ò rí sáyìn ọlọ́wọ́ máa jẹ́ yín òṣòro dáràn o. wọ́n tún jẹ́ ń dé mo tún gba tiẹ̀ I thank God Wahidi Anigilaje I thank God Wahidi Anigilaje òkú oríire òkú àbọ̀ òṣè bàbá Kàbírà ká orí tiẹ̀ ní ìjọba oníjà. ẹ mọ wọlé. Kí ló dé. wọ́n ti kọ́lọ́pàá wálé aláyọ̀. Ọlọ́pàá ọgbọ́n ọlọ́pàá wá bí bẹ́ẹ̀ àwọn ọlọ́pàá wọ bí ta ló tún dọ̀ yẹn wò èmi ò ṣáàláàkì ká máa bára wa sọ̀rọ̀ ká máa dó lórí pọ́ìntì báyìí ọmọ jambo báǹsì ọmọ bàbá onílé ọmọ ẹsẹ̀ làgbà ó wá bá wa sọ̀rọ̀ ó ní nípa owó ilé owó síkọ́rìtì pé ká má mú gbogbo ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ká sábà wọn yanjú ẹ̀ ṣé òun ló wá lọ pọ́lọ́pàá wá bí. òun kọ́ o Mọ̀nsúrù máa fà ló kọ́lọ́pàá wálé o kódà wọ́n ti kó gbogbo àwọn ọmọ yín pátápátá wọ́n ti kó wọn lọ station. Mọ̀nsúrù bẹ́ẹ̀ni ó kọ́lọ́pàá wọnú ilé yìí. ó ti kọ́lọ́pàá wà o. dọ́dọ́dọ́ ṣé wọn gbégbó mi igbó. kí ni àtẹ̀yí tí wọ́n ń tà àtẹ̀yí tí wọ́n ń fà àtẹ̀yí tẹ́ ń jẹ báyìí gbogbo ẹ̀ náà kó lọ. wọ́n gbégbó wọ́n gbé igbó. Mọ̀nsúrù wọlé ní wọ́n mú. Mọ̀nsúrù yín kan náà ni o. bẹ́ẹ̀ ni o Ta ló mú? ṣe ló kọ́lọ́pàá wálé tó wá kó gbogbo àwọn máa fà lọ àtàwọn àti gbó wọn wọ́n kó gbogbo wọn lọ tẹ̀sán. Ṣé sùúrù dákun ẹ dákun wọ́n táwọn ọlọ́pàá dé ṣé wọn wọlé rí ẹlẹ́hà. wọn dọdún àwọn ẹlẹ́yà. Alhamdulillah. Excuse me please you are very stupid. Lọ́nà wo? wọ́n sọ̀rọ̀ bí business mi ṣe collapse
pé Mọ̀súrù kọ́ àwọn ọlọ́pàá bí wọ́n gbé gbogbo nǹkan. You are now asking your ẹlẹ́ka àti business kí ló valuable jẹ́ mi. tó dùn wọn náà béèrè òun. ọ̀dà ìbẹ̀ká ọjà yìí ṣé business rẹ ló ń ṣe ni àbí tá à ń wọ ọ̀nù létà lè sọ̀rọ̀ ọ̀tá gbónú létà fà ń gbé ṣé business rẹ ló ń ṣe ni. àwọn tó tú ọmú náà ni a mú ọ̀hún. tọ́tọ́ ta ni mú. àwọn tó tú ọmú ni a mú ọ̀hún. ta ló engineer bọ́lọ́pàá ṣe wọlé. kí n tèmi bẹ́ẹ̀. is it not your ọmọ Mọ̀súrù àbí. lọ́nà wo ló fi engineer. ẹ jẹ́ kí n wá sọ fún ẹ. à ń gbọ́. látàbà eléyìí ò mọ̀ mi. pé kí ni. ẹ wà dá mi. ta ni ọ́. station ni mo fẹ́ lọ sí. ẹ ọ́ dàbọ̀. mi ò mọ̀ tó fà tó fi wá kọ́lọ́pàá wá mi. but tí n bá ṣe findings mi. tí mo ṣe investigation mi. kí ló fẹ́ ṣẹlẹ̀. tí mo get pé Mọ̀súrù lọ initiate àwọn ọlọ́pàá tó wá bí. ẹ ní jọ ṣe léyà yìí. kí ló fẹ́ ṣe fún. màá ní ká boys pa. ó ti di ọmọ. wọn pọ̀ mọ́ tèmi. ẹ sálẹ̀. sọ́jà ẹran ni. ràkúnmí ni àbí ràgó. tí mi ò bá ṣe kó pèmí lọ́ọ́ máa lè. ọ̀ pọ̀ mọ́ tèmi. ẹ sálẹ̀. wọlé ò tó bẹ́ẹ̀. èmi bọ́ sọ́bẹ̀ fún ọ. kí ló dé iṣẹ́ tó ń ṣe kẹ́ illegal ni. illegal ni business tèmi. ṣé illegal kọ́. business lọ́dọ̀ mi. bẹ́ẹ̀ ni ṣé illegal kọ́. ọ̀ ń ta gbónú lé. àbí. ẹ kò sí wàhálà jọ̀bù ní station yẹn. èmi ò wá mọ̀ o. o tún mọ bẹ wá. ìmọ̀ station tó wà. ṣé ìsan sars. ìmọ̀ tí wọ́n jẹ́ ọmọ ọ̀pọ̀lọpàá ni wọ́n. ẹ wo Mọ̀súrù gan wọn kó gbogbo wọn pọ̀ mọ́ ni. wọ́n tún kó Mọ̀súrù mọ́. ó ti wọ́n. wọ́n bí station mo lọ yìí tí n bá débẹ̀ wàá gbà bí mo ṣe wà nínú o. kò sí kankan tó ṣe. wọ́n tún gbé igbó wọ́n gbé igbó mi. wọ́n ṣe ní mẹ́gbẹ́ gbó sẹ́yìn yẹn kí n kárí ọ̀tá náà lẹ́ni. ẹ dákun jàre láàrin mi àti tí wọn rẹ̀ lẹ́yìn àdótò. ẹ sọ wọn wọlé. wọn wọlé ibi wọn pa gbogbo wọn náà wọn kó gbogbo wọn mọ́. ẹ jẹ́ mú nǹkan lọ kí n tó lọ. ẹ̀yin lọgbà Mọ̀súrù lẹ. àgbà ẹ jẹ́ wọlé àná. hello ẹsùwẹ́dì kan ló jàre mo délé sí iná ní àwọn kan ọlọ́pàá kan wá láti bí wọ́n wá kó àwọn ọmọ kan pẹ̀lú gbótígbó àwọn bọ́ọ̀sì yẹn ni mo wá wò please. ẹ kú sẹ́yìn àyè o. ẹ ra o. ẹ káàsán. ẹ pẹ̀lẹ́. ẹ jọ̀ọ́ kí la lè ṣe fún yín sà. ẹ dákun wọn ní àwọn ọlọ́pàá wá rédíò ọ̀dọ̀ mi láìpẹ́ yìí wọ́n wá ti sọ ọmọ kó ń wọ́ọ̀dù ìyẹn ló jẹ́ ń wá o. àbí ọmọ yín wà lára àwọn ọmọ amúgbó tó pè é. Mọ̀súrù ọwọ́ à ń bẹ bẹ́ẹ̀ ni. ẹjọ please torí Ọlọ́run ẹjọ. What is happening here? Alhaji. ẹ pẹ̀lẹ́. kí lẹ wá ṣe ń bí. wọ́n sọ ọmọ kó ni o wọ́n ṣe ọmọ kó wọ́ọ̀dù mo fi wá o. ọmọ yín wà lára àwọn ọmọ tó kó. bẹ́ẹ̀ ni. ok má bọ̀. ẹsùwẹ́dì kan jàre. ẹ mọ̀ sí o. ẹ lò yá. ẹ ra san. ok. wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe ń wò tó dúró yìí méjì ń tiẹ̀ lọ́dọ̀ èmi nìkan ọmọ mi ni ọmọ akéwì mi náà sì ni kò sì pé méjì lọ́wọ́ mi ogún náà kan ṣoṣo tí mo nínú káyọ́ ọmọ ti bomi ni ẹ ṣàánú mi ọ̀gá ọlọ́pàá kì í ṣe jàngbọ́n bí o lásán tábàárọ̀ ń bẹ̀. Alhaji. náà pẹ̀lú statement tí ó wà wájú mi ẹ ṣeun ó wà evident wípé ẹni ló ń bá wọn supply gbogbo drugs tí àwọn ilé ń ta òun lè léyìn náà ṣé bóun ló kọ́. Mọ̀súrù on supply drug. ara ìbò èmi. ṣé wọ́n lọ kọ́. èmi kọ́ mo kọ́ àwọn náà kọ́ wọ́n sì ní kémi ò bọ̀wọ́ lù kí n lè bá tètè mọ́ lọlé èyí tí mo fi buwọ́ lù nù. Allahu Akbar ìwọ buwọ́ lù tó ọ̀pọ̀ tí bẹ́nu rẹ̀ Mọ̀súrù kí tó rán rẹ lẹ́wọ̀n báyìí sọ́mọ̀ pé àgádágodo ẹ̀wọ̀n tí wọ́n ti tètè pa ó ní wọ́rọ̀ epo pupa sí kó lè sí fún ọ ẹ̀wọ̀n ló fẹ́ sí fún ọ yìí. pẹ̀lú tó buwọ́ lù yìí kí lè òní tó súnmọ́ lè yẹgi fún ọ. báwo ẹ dákun ìjọba ń bẹ̀ wọ́n ẹjọ́ ìmọ̀wọ́ mi sẹ́. will you shut up. ẹ dákun ọ̀gá ọlọ́pàá bẹ́ẹ̀ ṣe ń wo yìí kọ́ mọ nǹkan kan kọ́ kéwù ní máa hàn kéwù tí sì máa hàn náà ọ̀ràn dandan èmi náà ní tuntun pé báyìí ló ṣe hàn báyìí ló ṣe hàn ó ń kọ́ ọ̀kọ́ mọ́ tọ́tọ́ bọ̀ ni. lack of education bastard. ok Alhaji náà ṣé ìmọ̀ àwọn tó dúró yìí. àwọn eléyìí àjọ ń gbélé ni ọmọ jàgàbá ni ọ̀gá wọn ni bẹ́ẹ̀ ni. business wo náà ṣe. igbó ni à ń tà bẹ́ẹ̀ ni sà. sir ṣé ẹ mẹ́ni tó dúró yìí. Mọ̀súrù mo mọ̀ very rude and stupid èmi tẹ́ ń wo ìsà èmi náà ń pè ní more day more dollar thousands upon million for me and you any day anytime àpèpọ̀ orúkọ mi ṣe ń gbọ́ Jagaban boy rude gan pọ̀tọ̀tọ̀ ní tiẹ̀ ṣe wá ra àwọn boys mi tí wọ́n dárúkọ pé wọ́n ń tagbó wọ́n ṣe business lásán ni àwa ọ̀tẹ̀ ìlà kì í là mọ́lẹ̀ ọjà la máa ń pè àdè máa ń tà ní láti fi ṣe business a ò import ẹ̀rí
láàrin community and society òun láti máa ń ta ọjà wa àbí make kí wọ́n lè máa rọ ọwọ́ mu lọ sẹ́nu ó ti yé yín tó bá yẹ pé a import ọjà wa rí kọ́ mi dá fún èmi àtàwọn boys mi ọlọ́run ọmọ yóò já o jẹ́ wọn náà lọ. ok kí ni connection tó wà láàrin ọmọ yín àti ẹni. ẹ gbọ́ kí ni connection kò sí connection kan eléyìí stupid eléyìí kan wà lẹ́ǹtì ẹni ọ̀hún boys mi náà ta ọjà lélẹ́yìí ọkàn ó wà nínú ilé ń bẹ ọdún orúdò. ẹ wo mi ò má. Alhaji Alhaji kọ́ fẹ́ẹ́ rú ọ̀hún ta góni. ẹ ṣọ́ra yín o kẹ́ ẹ respect ara yín gan. Esprodical, sorry, what's up, G? kí ló ń ṣe yín màá ní kó lock yín up sí. I'm sorry, please. ọmọ rẹ̀ tó ń ta gbókò bá wọn wí. pẹ̀lú gbogbo ohun tó ṣẹlẹ̀ ó hàn yìí pé illiteracy ló ń da bọ̀wọ̀ ìlànà. Surely. Kéwú ló kàkó kàwé, stupid boy. Please. Okay. IPO. Yes, sir. Ẹ máa lọ gba restatement lẹ́nu ẹ̀. Okay, sir. And ẹ máa release ẹ̀ on bail. So ṣe ráwọn ilé. Àwọn náà padà wà lágbára Ọlọ́run. Ẹ máa lọ lé please. wọ́n sọ̀rọ̀ lọ́wọ́. Ẹ respect ara yín. Okay. Please. So tẹ́ bá ti release òun on bail, àwọn ilé ẹ̀ máa dá wọn padà sínú cell. Okay, sir. But mind you, Alhaji, yes, sir. Each time tá a bá ti need ẹ máa make sure pé produce ẹ. lágbára Ọlọ́run. Torí pé investigation wa ṣì máa continue. Inshallah. So IPO, go and do that. Okay, ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé o. Take it easy now, idiot. ẹ ṣé o. Sẹ́rí kò ló gbọ́dọ̀ jẹ́ mi bí kọjá. ibi tọ́rọ̀ dé dúró yìí, a máa yanjú ẹ̀ ní ìrọ̀rùn àti nǹkan tó ṣẹlẹ̀ rí. Gbogbo ohun tẹ́ bá fẹ́ everything ni máa ṣe tó ti yé yìí. Àwọn ọmọ yẹn wọ́n jalè rí. Ile Alayo, Ile Alayo. Waiting man no go see for this the motto. Every day na so trouble for this the motto. Soldier go, soldier come, problem no dey stop. Giri giri ẹsẹ̀ kí ló ń ṣẹlẹ̀ wọ́n tún ti ń jẹ̀ṣẹ́ o.